wèrè ọjọ́ sí tí wọ́n ní tí wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ nínú church. bẹ́ẹ̀ni. wọ́n ti ní ànàná tó ṣe ẹnìkan lọ yẹgi fọ́nkẹ́ lọ pa wọ́n láti ọdún ìtàn ti bẹ̀ẹ̀ táwọn èèyàn wá ń sọ̀rọ̀ bí tí ó ń èmi tiẹ̀ sọ mo náà ti lọ pa ǹjẹ́ ìpá àwọn èèyàn sọ pé àwọn ò tó bílí pọ̀ máa pa wọ́n because ẹgbẹ́ láyé ìgbà kan tó bá fẹ́ pa àwọn ọ̀daràn gbangba báyìí ni wọ́n máa wá so wọ́n mọ́ tí wọ́n á dẹ̀ pa wọ́n sí ju gbogbo èèyàn báyìí ṣùgbọ́n sí ayé ti dáyé pé adájọ́ nìkan lọ yẹgi fún wọn náà lè máa gbọ́ ibẹ̀ lẹ́gbọ́n mọ́ lẹ́yìn yẹn ẹ̀gbọ́n kankan mọ́. àgbọ̀ ẹni tí mo. but ìyẹn lórí ti ọ̀wọ̀ yẹn a máa sọ̀rọ̀ pa ẹ̀ èyí tó jẹ́ lẹ́ẹ̀kejì ń bẹ̀ òun ni ọ̀rọ̀ tí ó padà jáde láti ọ̀dọ̀ àwọn bandit fúnra wọn ti sọ̀rọ̀ láti inú igbó àwọn bandit ṣe kinní kan tó jẹ́ pé àwọn aráàlú náà wá ṣe nǹkan kan ọ̀rọ̀ méjèèjì la máa gbé yẹ̀wò tá a máa fẹ́ kí àwọn èèyàn jẹ́ àjọ fi òye gbé kádẹ́jọ́ fòye digest ẹ̀ pé ṣé bandit ló ṣe dáadáa ni àbí àwọn èèyàn tó járàlú nígbà tí bandit láyà DJ Babji wọ́n ṣe TikTok live bandit ní àyà wọ́n ṣe TikTok live wọ́n ní àwọn ń ṣe give away DJ Babs bandit jáde sórí TikTok live wọ́n láwọn ń ṣe take away give away káwọn èèyàn máa fàkà nọ́mbà wọn ránṣẹ́ àwọn aráàlú tí wọ́n ń sunkún pariwo bandit ti fẹ́ pa wá tán o bandit ti fẹ́ pa wá tán o wọ́n dẹ̀ ń send account number wọn sáwọn bandit láti máa gbowó ní tilẹ̀ ń tọ́ lọ́hùn àwọn bandit tẹ̀ ń transfer owó sí ẹ lóòótọ́ ṣé ẹ̀rí pé bígbà téèyàn ń ṣe campaign tó ń fa àwọn aráàlú mọ́ra nìyẹn kẹwàá jẹ́ àjọ lọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn pé bandit ti ṣe TikTok live wọ́n wá lẹ́yìn yẹn tẹ̀ ń wo àwọn ẹ máa send account number yín àǹfẹ́ àwọn ṣe give away nínú owó ìdààmú tán family kan sunkún tí ọkàn oníkálukú balẹ̀ irú àwọn èèyàn tí wọ́n èrò dẹ́ pọ̀ gan tó ń send account number sí bandit tó bá di lọ́la tí bandit bá ní ẹjọ́ gbogbo ẹ̀yìn tẹ́sẹ̀ntẹ́ ti gbowó lọ́wọ́ yìí afẹ́kẹ́ ẹjọ́ ìní wa o ẹlòmí àkànbẹ̀rẹ̀ ẹ̀dá kúgbò làdírẹ́sì yín wà lẹ́lòmí àsọ ojú wo lẹ fi rí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ bandit tẹ kó oníkálukú ń gbọ́ à ń fi ìpè ránṣẹ́ sí wọn wọ́n wá ṣe TikTok live wọ́n làwọn ṣe give away àwọn èèyàn dẹ̀ send account number wọn sí wọn DJ Babs ìyẹn náà màá wá fẹ́ ká mú wọnú ọ̀rọ̀ state police ti àrùn ti sọmọ́rọ̀ lẹ́ẹ̀kan ó wà ní topic tá a fẹ́ treat ní part 1 ṣé ẹgbẹ́ lọ́lí màmá ti sọ̀rọ̀ nípa state police yẹn rí ipe wọ́n ní lọ́dọ̀ tàwọn àǹfààní kankan ò sí nínú state police wọ́n nítorí ìgbà yẹn gangan làwọn èèyàn àṣẹ wa máa ṣi agbára lò lórí ọ̀rọ̀ ọlọ́pàá especially àwọn tó jẹ́ governors because a jẹ́ pé Lagos State Police Lagos State Government nìkan ni ó máa lò bó bá ṣe fẹ́ the same thing ló dẹ̀ máa apply sí gbogbo àwọn ìpínlẹ̀ tó ṣẹ́kù ọ̀rọ̀ state police yẹn kà mọ̀ mọ̀ then ẹ̀kejì ń bẹ òun ni ọ̀rọ̀ àwọn èèyàn Yorùbá dẹ̀ pọ̀ nínú wọn Haúsá pọ̀ nínú wọn àwọn Ìgbò pọ̀ púpọ̀ DJ Babs kí àwọn bandit ṣe TikTok live number 1 káwa ṣé afẹ́ ní kò sí technology tó fi lè mú wọn láti mọ ibi tí wọ́n ti ń dúró tí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ń dẹ́rìn kankan ní DJ Babs ní tó máa fọ́ọ̀nì sí ní ìmọ̀ bóyá ẹ gbọ́ nípa voice Tinubu kan tó jáde fídíò kan tí wọ́n ní very dark man tí wọ́n ló ti play voice Tinubu nígbà tẹ́ ẹ sì ń lé bóyá ẹ gbọ́ kínní yẹn ṣe rí fídíò yẹn very dark man sọ̀rọ̀ nínú fídíò ó wá ní ká ẹ lè mọ̀ pé Tinubu kò wá competent láti jẹ́ president ìlú yìí ẹ jẹ́ àjọ wo fídíò yìí òun wá ṣó fídíò ibi tí Tinubu ti sọ pé tóun ọba fún wa ní kinní kan tóun ọba fún wa ní nǹkan báyìí kán mọ́ dìbò fún òun ní second term ó ní ọ̀rọ̀ ẹ̀ nìyẹn ìgbà tó máa tó bíi 3 weeks after wọ́n ti forge voice very dark man yẹn wọ́n wá gbé voice kan sí ó jẹ́ voice note yẹn wá jẹ́ voice Tinubu wà sọ pé insecurity yẹn àwa wíta ní kí n bá ń da dúró mi ní bá ń da dúró màá sì máa yáwó lọ ni ṣe gẹ́tì sí ó ṣàṣọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ tó jẹ́ àwọn ọ̀rọ̀ tí ò dáa òun pe Peter Obi pé kó step down fóun kò dáhùn lóhùn meanwhile wọ́n doctor voice yẹn ni ibi tí mo fẹ́ lọ́nbẹ̀ yẹn tí mo fẹ́ fàyọ èdè ẹ̀ mọ̀ pé láì fojú kan ẹni tó ṣe voice yẹn orí page very dark man
ni wọ́n ti kò ṣe page very dark man wọ́n create fake account mi lórúkọ very dark man ibẹ̀ náà gbé sí kò sí wọ́n àmọ́ ẹni tó upload ẹ o wọ́n àmọ́ ẹni tó create voice yẹn o DJ Bàbí tí mò ń lọ ni pé láì ṣe pé wọ́n mọ nọ́mbà ẹni tó create wọ́n ti mú tán wọ́n ti mú ẹni tó doctor voice Tinubu yìí láì ṣe pé wọ́n rí tí wọ́n àdẹ̀ mọ́bi tó ń gbé DJ Babs wọ́n àmọ́bi tó ń gbé o wọ́n ti monitor ká tó wá sọ pé àwọn bandit wọ́n ṣe TikTok live wọ́n dẹ̀ wá sọ pé ẹ̀yin èèyàn àwọn fẹ́ ṣe give away for everybody ǹjẹ́ ìgbẹ́ lójú tiwọn àwọn tún believe pé àwọn tún máa gbà ládàá èyí táwọn ṣe. àwọn àgbà ládàá o. àwọn aráàlú tó wá ṣíbò wọn tí wọ́n send account number sí wọn àwọn nìkan sọ̀rọ̀ pa wọn kí ni nǹkan tá a lè pèrò ilé ọ̀rọ̀ state police ta fẹ́ mú wa ká mú mọ́ ìyẹn tó wá jẹ́ ilé tó ṣe kẹta ń bẹ̀ òun ní ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tí ọ̀wọ̀ yẹn wọ́n fi ọ̀rọ̀ wá arábìnrin kan lẹ́nu wò ó dẹ̀ sọkún ìdájọ́ ikú tí wọ́n dá fún àwọn tí ó kọlu ṣọ́ọ̀ṣì Ọ̀wọ̀ ó ní kò dá ọmọ òun àti àbúrò òun méjì tí wọ́n pa ó ní kò dá wọn padà wọ́n ní àwọn èèyàn tí wọ́n pàdánù èèyàn nílùú Ọ̀wọ̀ lásìkò ìkọlù ilé ìjọsìn St Francis lọ́dún 2022 wọ́n ní wọ́n ti sọ pé lóòótọ́ inú àwọn dùn sí ìdájọ́ ikú eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé fún àwọn tí ó pa àwọn èèyàn ọ̀kan lára àwọn èèyàn náà Ìyáàfin Adérónkẹ́ ó sọ pé gbogbo ìgbà òun ni àyùn ọ̀rọ̀ yẹn máa ń yùn òun ó ní ọkàn òun dẹ̀ máa ń bàjẹ́ ní gbogbo títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó nínú òun dùn pé wọ́n dájọ́ kú fún ọ ó ní àmọ́ bó ti yẹ pé yẹn ò dá ọmọ òun àtàwọn àbúrò òun méjì ó ní yẹn ò dá padà tó DJ Babji ẹ já lọ lórí àwọn ọ̀rọ̀ yẹn. Alhaji ká kọ́kọ́ gbé ọ̀rọ̀ ti state policing ká kọ́kọ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ látàpá abẹ yẹn. Ó kí gbogbo ilé pátápátá lẹ́ẹ̀kan sí wípé ẹ kú lé o ẹ kú dédé àsìkò yìí ẹ kú bójú ọjọ́ ṣe rí. Alhaji state policing àti gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò rí. Then lórí pé ọ̀rọ̀ jáde lórí ẹ̀ again pé wọn ò ní pẹ́ bẹ̀rẹ̀ ojú tèmi fi rí ni wípé for now a máa need ẹ̀ nítorí kálukú láti mójútó ọ̀rọ̀ ìlú ẹ̀. Okay. ọ̀rọ̀ ààbò ìlú kálukú ó ṣe kókó. Alhaji ìdí tí mo fi sọ pé ó wà okay for now ni wípé imagine pé wọ́n ní kí Haúsá kó máa ṣọ́ Lagos State àbí kó máa ṣiṣẹ́ Lagos State ó ń ṣọ́ Lagos State náà nìyẹn ó dẹ̀ ń gbọ́ pé bandit ń jà ní Kano àbí Kaduna níbi tóun ti wá. Okay. ó dẹ̀ ń gbọ́ nǹkan táwọn ọmọ Yorùbá ń sọ wípé ṣe báwọn ara wọn náà ló ń pa. ẹ wá imagine pé kúrò ọlọ́pàá yẹn wá gbọ́ tó dẹ̀ jẹ́ Haúsá kò sí ni a ti gbọ́ Yorùbá tátàtà. bẹ́ẹ̀ ni a ti gbọ́ gẹ́gẹ́ bí ẹni tó ìpínlẹ̀ Yorùbá náà ló ti ṣiṣẹ́. ẹ wá imagine pé ṣé tó bá rí ìpalára típalára kan bá ń bọ̀ sílẹ̀ Yorùbá ẹ wá ní kí irú Haúsá bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ àbí irú Ìgbò bẹ́ẹ̀ tóun ti wò ń pé Nnamdi Kanu lòun support ṣe mọ̀ pé wọn kì í declare téèyàn bá ti gbàṣẹ ìjọba in terms of ọlọ́pàá any military or something wọn kì í declare jáde bọ̀ lọ́kùnrin rẹ̀ ó mọ èèyàn tóun nífẹ̀ẹ́. bẹ́ẹ̀ ni ó lè má lè sọ jáde. ó lè má lè sọ jáde under regime wa yìí náà ni wọ́n ti wá sọ Nnamdi Kanu sẹ́wọ̀n. àwọn èèyàn fọ́ ni ìròyìn kan jáde pé okay okay làwọn èèyàn bá ní 30 billion kan tí Tinubu fún Ṣèyí Mákindé wọ́n ní kó yọ 1 billion bẹ́ẹ̀ kọ́ fáwọn tí ń béèrè gbogbo nǹkan làwọn èèyàn máa sọ dáwọ̀ àdájà rẹ̀ ẹ máa bá nǹkan ẹ máa bọ́. Alhaji ẹ wá imagine pé irú Ìgbò bẹ́ẹ̀ yẹn ẹ fẹ́ kó fi taratara ṣiṣẹ́
kó fi guide ilẹ̀ Yorùbá kò lè possible bó tó bá jẹ́ pé ilẹ̀ kálukú ni kálukú ń ṣọ́ Yorùbá ń ṣọ́lẹ̀ Yorùbá Ìgbò eléyìí ò ń ṣe pé bóyá ń ṣe ẹlẹ́yàmẹ̀yà abélédè kan pé èdè kan or something at least a máa rí wípé passion tó wà lára wọn ìjáfáfá wọn ó máa yàtọ̀ bí kálukú ṣe máa gáìdì ìlú ẹ̀ ó máa yàtọ̀ sí bó ṣe wà ń sìn. tábà wá rí àwọn tó jẹ́ wípé wọn àwọn kọ̀rọ̀rọ̀ sí láàrin wọn á tètè máa mú wọn jáde wípé inspector lágbájá kan ni òṣìṣẹ́ bó ṣe yẹ kó ṣe tàmẹ̀dù kan ni ò ṣe bó ṣe yẹ kó ṣe. kì í ṣe pé inspector Nnamdi kan ló ṣẹ̀ ní Lagos State ló ṣe nǹkan tí ò yẹ kó ṣe àwọn tiẹ̀ látàbújá látòkè lọ́hùn máa pè pé ẹ gbúdọ̀ fọwọ́ kàn. order from above. order from above. but wọ́n ti mọ̀ wípé tí Nnamdi bá ṣẹ̀ ní irú Anambra ló ti ṣẹ̀. àwọn tó wà lókè yẹn máa wò pé ìlú wa náà ló ṣẹ̀ sí. ok. ẹ fún ní jìyà tó tọ́ àti tó yẹ pé ṣé rúùlù ẹ̀ ló yẹ kó ti ṣe irú ẹ̀. àbí Mr. Agbájé kan ló lọ gba rìbá lórí kéèsì kan tí kò yẹ kó gba rìbá lé lórí. tó dẹ̀ jẹ́ pé ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀ náà ló ṣe fún. a ti fojú hàn wípé àwọn eléyìí ni wọ́n ń ṣe but wọ́n èyí tó bá wà nílẹ̀ Yorùbá ebi irú tó bá wà nílẹ̀ ilẹ̀ Ìgbò tó lọ gba bribe tọ́wọ́ náà fẹ́ fìyà jẹ àbí àwọn fẹ́ ṣe ọkàn fún. ẹ dákun ibo ni Warri wà náà sílẹ̀ Ìgbò ni. ọ̀dàlẹ̀ Ìgbò náà lẹ́yìn. sọ́dàlẹ̀ Ìgbò ni àní ẹ bá ń pàjọ́ fún àwọn ará ilẹ̀ Ìgbò yẹn bí tí mo máa ń sún pa àwọn Ìgbò yẹn ni. àwọn Niger Delta ni. ok sáwọn Niger Delta ni. bẹ́ẹ̀ni. ṣebí bí àwọn Ìgbò kankan náà lásàlẹ̀ àwọn alámọ̀ pé Ìgbò Haúsá Ìgbò Yorùbá. bẹ́ẹ̀ni. so kálukọ́ tẹ̀ mọ́ ọ̀sán kí ni mo rí ni pé ní ìjẹta wọ́n ní kidnapping kan ṣẹlẹ̀ ní Warri. ǹjẹ́ nígbà tó di lánàá àwọn ará Warri wọn gbogbo àwọn tó lọ kidnap yẹn ni wọ́n ti kó. ṣé ẹni tí à ń sọ nìyẹn. àwọn ti múra sí. àwọn ti múra sílẹ̀. wọ́n ti múra sílẹ̀. àmọ́ wa wọ́n kó ẹ̀wọ̀n ni mò ń wò gbogbo àwọn kidnapper àmọ́ yẹn. wa nílẹ̀ Yorùbá bí ká máa fi wọ́n ṣe ẹ̀yẹ. àwọn nìyẹn àwọn òde ní múra sílẹ̀ ní plan ní anything ní anything. ẹ̀ lè parọ́ fún yín àwọn Ìgbò yẹn mo láìkí nìkan pa wọ́n láyà wọ́n dẹ̀ bẹ̀rù tó bá ti ya alọ́jọ́ tí àwọn kan tẹ́tí pé wọ́n ń bọ̀ wọ́n sáré bọ́ ta ni pé wọ́n àwọn ti dúró dè yẹn máa bọ̀ o àwọn ọ̀sẹ̀ ìjọba pé ìjọba ẹ̀jẹ̀ fún wa láàyè àbí ẹ̀ fún wa ní nígbà abájọ jà tán kí ìjọba ọmọ bá wa dá sí. kéèyàn máa sọ pé òun dúró dè ìjọba lẹ́yìn ìgbà tí wọ́n ti pààyàn tó ti ṣe kinní kan àwọn dúró dè ìjọba láti give go ahead tàdé mọ̀ pé ìjọba ò ní ẹ̀ fà sọ pé ẹ̀ go ahead. so Alhaji lórí ti state police tí wọ́n fẹ́ dálẹ̀ èmi láti mú iṣẹ́ ọlọ́pàá kó lè wà bó ṣe yẹ kó wà kí kálukú máa ṣọ́ ìpínlẹ̀ ló máa bẹ́tà kí kálukú wà lọ́ndà ìlú ẹ̀ kó máa ṣọ́ ìlú ẹ̀ ká mọ̀ pé Ìgbò ń ṣọ́ Ìgbò Yorùbá ń ṣọ́ Yorùbá. kó kálukú kúkú dúró tira wọn indirectly ìlú ti pín náà nìyẹn. bọ́ tí wọ́n kápẹ́ yẹn ló lè mú solution bá lù. because yẹn ló máa mú solution bá because. ṣé ẹgbẹ́ tí yóò bá jẹ́ pé ọ̀nà tí Nnamdi Kanu ń gbé ọ̀rọ̀ yẹn gbà tó le. bẹ́ẹ̀ni. ṣé ẹ rí pé ọ̀rọ̀ tí Nnamdi Kanu ń sọ ara ẹ̀ ló ti ń ṣẹlẹ̀. yìí. ó ní àwọn fẹ́ Biafra nation ẹ jẹ́ káwọn dá dúró Yorùbá náà dìde àwọn fẹ́ Yorùbá ni tí yóò bá pé Yorùbá gbogbo nǹkan làwọn máa ń fi ọ̀tẹ̀ náà máa ń fi ń bọ̀ sí wọn. ṣé bí Nnamdi Kanu náà mú yẹn ó sì dúró lórí Biafra ẹ̀dọ́là. bẹ́ẹ̀ni. sóhun náà gbọ́n mọ́ kó lọ negotiate àbí kó lọ gbowó ni. tí Nnamdi Kanu bá jáde lọ́la ń sìn pé mo rẹ́dì láti tẹ̀lé olóṣèlú báyìí àárọ̀ ọjọ́ kejì wọn á fi sílẹ̀. wọ́n á máa fi lẹ̀ o. àmín ibi tó wà yẹn àwọn Ìgbò ní ọkàn tó yàtọ̀ á rò pé kọjá 100 years nǹkan tó ń sọ náà ló wọ́n ṣì máa sọ. lágbára Ọlọ́run á fún wọn ṣe for now
a ní ìdẹ èmi ò sọ pé kí Nàìjíríà pín àmọ́ for now a ní ìdẹ kí ààbò yẹn kó lè dúró bó ṣe yẹ kó dúró because à ń sọ pé Ìgbò ló ń gbé àbọ̀dé ti Yorùbá Haúsá ló ń gbé àbọ̀dé kí kálukú máa kú kọ́ máa ṣọ́ ara wọn kakú mọ̀ wípé tí àbọ̀dé bá máa dé àwa fúnra wa là ń gbé àbọ̀dé ara wa. Torí ọ̀rọ̀ àwọn pípù yìí especially àwọn ọlọ́pàá wọ́n tiẹ̀ ń dojú tìyàn torí tó bá máa sọ ọlọ́pàá tábà máa sọ wọn á náwọn kan ló ṣiṣẹ́ yẹn wọn ò dẹ̀ mọ́. mo rí fídíò kan níbi tí wọ́n ti mú àwọn tí wọ́n ti pa àwọn sójà 8 ní Borno sójà 8 ẹ̀dá gbọ́n pa sójà nípa pupa kí wàá ní tààrà àdúrà sọ pé bóyá ó ń dùn wá ní Borno lórí gbogbo ọ̀rọ̀ insecurity náà ni. àwọn ọlọ́pàá wọ́n tiẹ̀ ń dojú tì wá gan at least yẹn máa mú sanitization wá sínú iṣẹ́ ọlọ́pàá pé ok ẹ fẹ́ gbàbọ̀dè fún Nàìjíríà ni ó dẹ̀ ẹ lọ gbàbọ̀dè fún lu yín kọ́ máa pa àwọn èèyàn yín tó bá kẹ́yìn náà dẹ̀ máa wù. àmọ́ kọ́lọ̀ wọn ọba kó ṣàṣàánú wa kó fún wọn ṣe ká wá padà sí orí ọ̀rọ̀ àwọn bandit tó ń ṣe giveaway alájì giveaway tó ń ṣe àwọn believe pé àwọn ń ṣe sàdákà lọ́dọ̀ tí wọ́n. àbí fíṣẹ̀bílì ńlá yìí. bẹ́ẹ̀ ni akútìmọ̀ kò wéèrè làwọn already. lọ́kàn tàwọn. àmọ́ tá bá wò dáadáa kí ló fà káwọn èèyàn tí tún máa send the account ebi ìyà tí ebi bá ti pọ̀ jù tí ìyà bá ti pọ̀ jù ó máa ń jẹ́ kéèyàn ṣe àwọn nǹkan tí ò ní. ìyá fẹ́ jóúnjẹ ọ̀tá ni àbọ̀ ṣerú nǹkan ẹ toró yà mí lẹ́nu pé à. ọlọ́run má jà jóúnjẹ ọ̀tá wa example lẹ̀ lélẹ̀ nsìn àwọn tẹ̀ ń ṣépè fúnra yín o. tẹ̀ ń ṣépè fúnra yín àwọn tẹ̀ ń sọ wípé ọlọ́run á bá wa mú wọn ọlọ́run á ṣe kinní kan. now wọ́n wá yọjú sí i kódà àwa rèé a fẹ́ pín owó. definitely tí àwọn pípù yìí tí wọ́n bá wá sí gbòòrò tó délé ní eléni pé àwa rèé o agbóúnjẹ dé o. wàhálà àwọn èèyàn máa gbóúnjẹ lọ́wọ́ wọn o. pé ọ̀rẹ́ aláàlú ni wá o. ẹ kàn wò wá báyìí ni o. ẹ kàn wò wá báyìí ni o. ó dẹ̀ wá gba 5,000 kẹ́ wá gba ike rẹ̀ sí. àwọn èèyàn jáde wọ́n á embrace wọn. ẹ ti rí pé mastermind wa mindset wa ń sìn ó ti ń dàbí tàwọn àwọn tá a máa ń bú àwọn haúsá tá a ń bú pé àwọn ọlọ́pọlọ ṣé àwa yìí àwa Yorùbá àwọn tí wọ́n wà ń bẹ̀ yẹn ṣé wọ́n ní ọpọlọ rárá ṣá torí most of àwọn tó wà lórí live yẹn Yorùbá ló pọ̀ jù. Yorùbá ló pọ̀ jù bẹ́ẹ̀. lọ send the account details. àwọn yẹn lóòótọ́ wọ́n dẹ̀ send owó. wọ́n dẹ̀ ṣe ẹgbẹ́ tó ń send owó yẹn àwọn tó mọ nǹkan tó ń ṣe. wọ́n mọ nǹkan tó ń ṣe. ọjọ́ tá a bá wá tó kó yín kẹ́ tó wá pariwo kẹ́gbẹ́ lókè owó tá a fún yín jò ní nǹkan kì í ṣe pàjọ́ náà ni. owó tẹ bìlífù pé bóyá wọ́n ń dá ṣe kinní kan wọ́n ń ná wọ́n ṣe gbá yẹn sìn wọ́n ti ń dà padà sáàárín ìlú. ok nsìn tí ìjọba tó bá mọ nǹkan tó ń ṣe ni tó bá yẹ pé wọ́n mọ nǹkan tó ń ṣe wọn ò ní jẹ́ kí ọ̀rọ̀ wa kó worst tó yìí kí wọ́n tó wá solution but wọ́n ti jẹ́ kó worst. ẹlòmíì tí ò ní ẹlòmíì ronú bóyá máa lọ bí iṣẹ́ lọ́la kò dẹ̀ ní kọ́bọ̀ lọ́wọ́ ló wá rí ibi tí bandit ti ń ṣe give away ẹ̀dẹ̀ ni kó má yà ń bẹ̀ ẹni kó má send account abẹ́ni tó jẹ́ pé ó ń ronú bóyá TikTok yẹn ló kàn fi ń pa ronú rẹ pé òun ò mọ nǹkan tóun máa jẹ ọlọ́run dẹ̀ ṣe òun ní data díẹ̀ lórí ibi tí bandit ti ń ṣe give away. wàhálà ìwọ̀n àbójú kúrò ń bẹ́ẹ̀ pé ọlọ́run má jẹ́ give away bandit kẹ̀ kíákíá ni wọ́n send àwọn yẹn náà bóyá fẹ́ fi test believe àwọn èèyàn wò pé ẹ jẹ́ ká tiẹ̀ wo tán máa ṣe ná wọ́n wá send owó ṣe pé ìyẹn ni pé bandit súnmọ́ yín ẹ̀yin náà súnmọ́ bandit súnmọ́ yín so wọ́n ti test run pé in fact àwọn dàbí pa àwọn people yìí. sá lè change Nàìjíríà ṣá tí a lè change but question yẹn a lè change but ó dìgbà tí ebi bá ti kúrò nínú nǹkan tí a bá ń ṣe torí mo rí pé ebi ló pa àwọn èèyàn débẹ̀. mọ́mì wa Mrs. Fatima Aliu wọ́n ní mọ́mì yín pé ká máa pè wọ́n ní màmá àbèjì. ẹ̀yin ló ń sọ fún
ẹ̀yin lọ sọ fún. ṣé mi ni. ok ẹ jẹ́ ká máa ronú sí gbà yẹn. ẹ tún máa ronú sí. lọ́wọ́ àìdọ́ ọ ti bí iyán rẹ̀ di ẹ tí ìdàgbà ni ẹ ṣàdàgbà kẹmọ alákùnrin bí ẹ rà kúrò náà. kò sí wàhálà. alájì tí ìjọba bá lè eradicate ebi mo sọ pé bóyá àwọn èèyàn lè ní àmójúkúrò bọ̀ mo doubt rẹ̀. torí mi ò rò bóyá pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ tí gbogbo wa ń pariwo tá à ń ṣe gbá tá à ń ṣàwò yìí ṣé bandit jẹ́ sọ pé òun fẹ́ ṣe give away kọ́ dẹ̀ ṣe káwọn èèyàn dẹ̀ máa send account. kí wọ́n padà lọ sọ́dọ̀ àwọn ìjọba àti àwọn ọlọ́pàá. alájì mo sọ nǹkan kan ní ọjọ́ Tuesday bíbá ẹ̀. alájì nígbà tí mo máa dé Nàìjíríà mo gbọ́ ìròyìn kan. ok. eléyìí ò ṣe pé bóyá ìròyìn pé from far àbúrò mi ni mo rí tó ń kárí bọnú bá kan mo ní kí ló ṣe ó léyàn òun kan pàdé òun kan ni wọ́n fọlọ́pàá gbé mo ní kí ló ṣe pé kí ló dé tọ́lọ́pàá gbé ó dẹ́ni tá à ń sọ yìí òun náà kọ́ lọ́n ṣàánú pé ó fẹ́ lọ wípé all accident ní ọwọ́ last year ó fi ẹsẹ̀ rọ igi ló ń lò but kò ti torí ẹ̀ kó jókòó sílé wọ́n ló ra fóònù kan ní towards December torí fóònù ẹ̀ nígbà tó fi l'accident yẹn ó lose fóònù ẹ̀ wọ́n ló ra fóònù kan ní towards December yẹn wọ́n dẹ̀ ní stolen phone ní fóònù yẹn tó mú òde mọ̀ alájì wọ́n arrest kí n sọ pé bíi branches bíi mẹ́rin ṣá kó tó kan bọ̀bọ̀ yẹn o bọ̀bọ̀ tó lo fóònù. wọ́n mọ̀nà tí wọ́n lè gbà láti arrest títí tó fi dé ọwọ́ ẹni tí wọ́n tà fún last. kódà kò jẹ́ kó tún ju ọwọ́ èèyàn bẹ́ẹ̀ lọ wọ́n máa arrest lónìí. wọ́n sì tún arrest ẹni yẹn wípé ó ra stolen goods ẹni yẹn dẹ̀ lóhun ò mọ̀. àbí òun ra fóònù ni wọn kọ stolen sígbà tó ń fẹ́ rà á. ẹ dẹ̀ rí condition tẹ́ni yẹn wà ẹ máa gbọ́ o wọ́n rí condition tẹ́ni yẹn wà wọ́n dẹ̀ tún ní wọ́n ní ó máa sanwó bail á dẹ̀ tún wá sanwó tọ̀nà kó lọ ra stolen. àní mi ò mọ̀ pé stolen ni. ó ra fóònù 200,000 wọ́n dẹ̀ ní kó tún wá fi 200,000 bail rẹ̀ kó dẹ̀ tún sanwó tọ̀nà which is 100,000 making 300,000. wọ́n dẹ̀ rí pé ó ń lo gini because ó yẹ kó ó fẹ́ lọ ṣe operation owó operation ni bọ̀bọ̀ ìlọkólẹ̀ tó fi ṣètù ààrẹ òun làbúrò mi fi ń ké pé sẹ́ni tó sì ń ronú bóun ṣe fẹ́ lọ ṣe operation torí gbà tó ṣe operation fún ní the first one àwọn ọ̀ṣẹ́ ẹsẹ̀ yẹn dáadáa wọ́n náà máa tún ẹsẹ̀ yẹn ṣe ni. sọ ọlọ́pàá máa wò ó pé wá kò ká wá o operation tó fẹ́ ṣe ò kàn wá o. wọ́n dẹ̀ gbowó yẹn lọ́wọ́ ẹ̀ but ọlọ́pàá ò mọ bí wọ́n láwọn ní intelligence àwọn intelligence wọn ò mọ bí wọ́n ṣe lè track just TikTok account. ẹ wá wo ẹni tó ṣe fake voice Tinubu kò sẹ́ni tó mọ nọ́mbà ẹ o ọlọ́run ló mọ bá ṣe rí mú. Alhaji IP lásán lọ tracy. ṣáká lásán ni wọ́n kọ́ ṣẹ́rí fóònù mi tí bá fi sẹ́ndì kankan sí wọ́n kọ́ máa lọ sí details nǹkan tí mo fi sẹ́ndì ẹ̀ ni. kíní ya wa gbé wọn lọ. ó ti ní nọ́mbà kan ó máa kọ síbẹ̀ IP wọ́n kọ́ máa copy ẹ̀. pé ibi báyìí ló ti wá o kó jẹ́ èèyàn mẹ́rin lọ sẹ́ndì síra wọn. wọ́n kọ́ máa copy nọ́mbà yẹn sí inú wọn ní kankan ó máa ibi tí mo location bí tí mo wà gbà ní kíní yẹn máa gbé wọn wá pé IP ten wá yìí ẹn tó sẹ́ndì ẹ̀ gan ibi báyìí ló wà báyìí. ó lè yẹ pé orí èèyàn lẹ́ẹ̀kẹwàá tí wọ́n sẹ́ndì ẹ̀ sí làwọn ti rí wọ́n wá trace ibo gangan ní rúùtù ibo gangan ní kíní yẹn ti wá gangan wọ́n máa wá rí pé ibi kọ́ ẹ̀ tí ì débẹ̀ ibi gangan ni wọ́n ti gbé dìde. wọ́n náà mọ̀ nìyẹn o ẹ̀ tó forge fake voice Tinubu yẹn o. àmọ́ bandit tí ó ń lo àkáǹtì tí wọ́n lò lọ sọ pé bóyá kinní kan àkáǹtì Nàìjíríà náà dẹ̀ ni ẹ tún wá wò kátó ẹ tún wá gbé ti TikTok sí ọ̀tọ̀ àwọn intelligence wọn pẹ̀lú bó ṣe náà wọn lọ́pọlọ tó àwọn mọ nǹkan táwọn ń ṣe àwọn ṣe gbá wọn ò lè trace lára àwọn nọ́mbà tí wọ́n ń ṣe give away fún kí wọ́n trace bank account yẹn pé
àkáǹtì wo ni inú àkáǹtì wo ni wọ́n ti ń send owó jáde. Alhaji àṣàlè send owó láti Ghana bí báyìí pé ká lò locally pé mo send láti inú àkáǹtì mi bí báyìí Nigeria Ghana account mo fẹ́ send ẹ̀ sínú Nigeria. Àyọ̀rọ̀ ṣe bí oníbàṣẹ máa ṣe oníbi tó máa bá fún. bí ọ̀rọ̀ tẹ sọ ní tó tún wá fún ni kódà kò jẹ́ Ghana ni wọ́n ti send ṣe bí wọ́n ṣá trace pé ibo náà ti send owó. Inú kí ni wọ́n fi àkáǹtì báwo lọ ṣe. ẹ wo bí ọ̀rọ̀ tẹ sọ fídíò tí wọ́n ṣe lásán ibo náà ti ṣe fídíò yìí. níbo lọ ti ṣe fídíò báǹkì wo bank account wo ni wọ́n lò. ẹ wo wọn fẹ́ ṣiṣẹ́ kí ni ẹni. wọ́n fẹ́ ṣe ní Alhaji wọ́n dẹ̀ láwọn ní intelligence wọ́n lórí àwọn pé wàláì wọn orí wọn ò pé rárá orí àwọn ọlọ́pàá ò pé orí àwọn intelligence wọn ò pé because wọn ò lè sọ fún wọn wípé kíní ìṣòro fún wọn láti ṣe wọn kò fẹ́ ṣe é ni wọn kò fẹ́ ṣe é ni ẹ lè track TikTok account. ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ tí ò dá sí Tinubu báyìí. Tinubu wọn á lọ ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè rí ẹni yẹn. wọn á kan onítọ̀hún lára kíákíá. gbogbo àwọn kìíní ẹ dẹ̀ believe wípé ẹ ń ṣe nǹkan tó dá lójú ara yín. ìjọba àwa ti mọ̀ wípé ẹ lọ́wọ́ nù gbogbo ẹ̀ kò sí nǹkan tẹ́ lè sọ fún wa kò sí nǹkan tẹ́ lè sọ kò sí ọṣẹ tẹ́ fẹ́ fi wẹ̀ kò sí anything tẹ́ fẹ́ sọ àwa mọ̀ wípé ẹ lọ́wọ́ nù gbogbo ẹ̀ ẹ ń fi gbogbo ẹ̀ ṣe politics ni àmọ́ ẹ rántí wípé ẹ̀yin náà tí ò bá jójú yín á jẹ́ yìnyín mo dẹ̀ mọ̀ pé ibi tẹ́ bá wà inú yín ò lè ẹ bá dùn torí wípé ẹ̀san ń bẹ. ẹ̀san ń bẹ o. tí ó bàjẹ́ látòrí yín lẹ̀san ti máa ké ẹ̀san ké látòrí àwọn ọmọ yín títí dé àwọn ọmọ yín. bíbo ewà mo ti sí ọkàn mi lé pé mi ò fẹ́ máa káàánú àwọn èèyàn àwọn kankan mọ́ because àwọn predicament kan wà tó yẹ pé téèyàn bá rí pé àrírú eléyìí o lóòótọ́ àrírí ǹjẹ́ ẹ mọ nǹkan tó fà á tẹ́ni ìfi ń jẹrú ìyà báyìí. ó lè má jẹ́ òun ló ṣẹ̀ lóòótọ́ o àmọ́ ẹ má yẹ ká tún máa gbẹ̀ṣẹ̀ torí wípé àmọ́ tí àwọn ẹbí wọn. ẹ wo ọmọkùnrin tí mo ní wọ́n mú yẹn nìyẹn tí wọ́n ló create fake voice Tinubu àwọn inspector general of police ìgbà náà lẹ́ẹ̀mọ̀ gbọ́ àwọn ránkì ńláńlá nínú iṣẹ́ ọlọ́pàá pé àwọn náà nìkan lọ mú ṣùgbọ́n báyìí wọ́n silent lórí every other thing tó jẹ́ nǹkan gidi tó yẹ ká lọ mú yẹn fún wọn. Alhaji wọ́n mọ nǹkan tó yẹ káwọn ṣe wọn kò fẹ́ ṣe ni. order from above yẹn gan-an order from above yẹn ṣé order yẹn ju president lọ àbí ká kú gbà pé síìtì president wa ó ti wà so useless pé tó bá jẹ́ ọkọ̀ lọ jókòó síbẹ̀ kéèyàn dẹ̀ máa kówó ni gbogbo tó ń ṣẹlẹ̀ ní ìlú kò kànyàn mọ́. wọn ò ní nǹkan tí wọ́n lè ṣe wọn ò lè ní nǹkan ṣẹlẹ̀ ń sìn ẹ jẹ́ ká fi tó president létí wọ́n á tún máa jẹ́ kẹ́ mọ̀ wípé kò sí nǹkan tí president máa ṣe o. odidi president yìí kò sí nǹkan tí president yìí bẹ́ẹ̀ ṣe. mo fẹ́ ran ilé tí kinní kan tẹ́ fi mọ̀ pé àwọn èèyàn yàtọ̀ síra wọn ẹ̀ṣẹ̀ wo ni màmá ṣe lọ́jọ́ kìíní àná torí iná lásán torí iná wọ́n vote ẹ̀ jáde. wọ́n vote ẹ̀ jáde létà dẹ̀ lọ́ fi mọ̀ wípé kì í tún wá ń ṣẹjọ́ ẹ̀ gan o. àwọn àti ìmọ̀ pòun gangan ni àbóhùn tiẹ̀ kọ́ àbóhùn kọ́ torí iná lásán wọ́n dẹ̀ dìbò fún mọ́ láyé. ẹ wá wo bó ṣe vote àwọn eléyìí náà out ń sìn torí corruption and things tí wọ́n ṣe. ẹ wá wò torí iná tí wọ́n fi wá vote mahama out tó fi vote ẹ̀ out ṣé kò tún ṣẹlẹ̀ lẹ́lẹ́kejì ń sìn still ẹ wá wò ó sìn ìgbà tó ti wá lọ kọ́gbọ́n sìn wọ́n ní kí wọ́n má fún àwọn níná 100 years tí wọ́n bá sì tún gbà àpótí ìdìbò àwọn ò ní dìbò fún opposition àwọn táwọn ti lé sọ opposition yẹn sìn because ojú àwọn ti là wípé maintenance ló ń ṣe. ó ga ọ. tó Alhaji àwọn èèyàn wa wọ́n ìbáwọn ilé sọ́nà wọ́n ń learn
ó dẹ̀ kí n máa learn. ó dẹ̀ kí n máa learn from mistakes tí wọ́n bá ti ṣe. especially past mistake. ẹ jẹ́ ká máa learn. ẹ jẹ́ ká máa wo nǹkan dáadáa. ẹ má jẹ́ ká ti torí wípé n tó ń ṣe wá lẹ́nìí ká máa ṣe àwọn nǹkan tí ò yẹ ká máa ṣe. àwọn tí kì bá ṣe pé bóyá eléyìí involve wípé wọ́n ń daṣẹ́lẹ̀ wọ́n ń ṣe kinní kan ṣé mọ̀ pé n tó ṣẹlẹ̀ yìí ó ti lé 20 days. ó ti lé báyìí bíi 20 something days báyìí. ó ti lé báyìí sìn. at the end of the day tí kì bá ṣe pé bóyá ariwo yẹn tó kọ̀ tó ń pọ̀ sí from pé Ògbómọ̀ṣọ́ tó ti ṣẹlẹ̀ ṣé mọ̀ pé àwọn èèyàn máa move pé normal wọ́n á ti gbàgbé within 10 days. wọ́n á ti move on pé normal pé ó ti ṣẹlẹ̀ lọ́nìyẹn. ìyẹn ti lọ nìyẹn ẹja gbàgbé ẹ̀. ẹja gbàgbé ẹ̀ ìmí nìkan tún máa retí. ẹ wo àwọn èèyàn wa òun ló mú wọn tó jẹ́ wípé wọ́n ti gbàgbé pé bandit làwọn ń dín pẹ̀lú. tó tún send account details.